Ọlọ́run ní ẹ ṣèwádìí dáadáa nítorí kíni kẹ́ má bàa wá di ẹlẹ́ṣẹ̀. Èyí tí à ń fi ń yéra wa láti ìjẹta, bí èèyàn bá fi etí òdodo gbọ́ yóò mọ̀ wípé ìrántí leléyìí jẹ́, àti pé láti lè sọ fún wa ká ṣẹ́rí kúrò níbi irọ́ ká di òdodo mú. Wa qul ja'ala aqwasa aqli batil inna li batila kana sha'ukan. Ọlọ́run nígbà tí òdodo bá ti dé, ìwà ànábì, gbogbo tí ń jẹ́ ìwà àbàjẹ́ Ọlọ́run ni yóò palẹ̀ mọ́. Ọlọ́run tó ní òdodo ló sọ iṣẹ́ tí ó ṣe. Èyí tí à ń rẹ́ra wa létí láti jẹta yìí nípa pé Ìlọrin ilẹ̀ Yorùbá ni. Wallahi tallahi summa billahi la ilaha illa huwa. Àfòpónú èèyàn àti afọ́fúngbẹ́mu èèyàn ni ó sọ wípé in tá ń sọ yìí à ń dá wa padà sídìí ẹbọ ni. Òpònú èèyàn ni ó sọ bẹ́ẹ̀. Nítorí pé Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam, mo sọ fún wa níjẹta pé Ànábì ni mo nífẹ̀ẹ́ èdè mi. Nítorí pé kíni? Nítorí wípé iná ni wọ́n fi sọ Al-Qur'ani kalẹ̀. Gbogbo àfáà náà ló sì rí àdíìsì yìí, àfẹni tí ó bá ṣàbòsí lókun. Nígbà tó ṣe wípé Ànábì ni mo fẹ́ràn èdè mi nítorí nǹkan mẹ́ta. Alákọ̀ọ́kọ́ ni pé mo fẹ́ràn èdè mi nítorí kíni? Nítorí wípé òun náà ni wọ́n fi sọ Al-Qur'ani kalẹ̀. Ànábì ni mo fẹ́ràn èdè mi nítorí pé òun gangan ni wọ́n sọ níjọ́ gbèǹdé alkiyama. Allahu Akbar. Sáwa Yorùbá, sáwa la kírètì èdè ni, ṣe bí fúnra Ọlọ́run ló tò wá síbi àsìbára wa bẹ́ẹ̀. Bẹ́ẹ̀ bá tiẹ̀ sọ wípé àwọn kan kìíní kan tó bá ti mọ̀ wípé Yorùbá ni ọ́, ọba ara rẹ̀ ń bẹ̀ ni. Ó bá bímọ lónìí tí à ń sọ Yorùbá, níjọ́ tí Yorùbá ọba kó sọmọ lẹ́nu, kò ní yéhun náà yọkàn máa pe bàbá màmá. Ó fẹ́ wá wípé Ọlọ́run fúnra rẹ̀ tó kírètì èdè kọ̀ọ̀kan ọgbọ́ láńgbèjì oníkálukú. Ọba tó dá wa lọ́tọ̀ọ̀tọ̀ tí ó jọra wọn, ó sì gbọ́ èdè gbogbo wa. Bàbá wa sọ pé Ìlọrin ilẹ̀ Yorùbá kò túmọ̀ sí wípé nítorí kòró wá ní wọ́n máa ṣe égún, kòró ní wọ́n máa sọ̀rọ̀, kòró ní wọ́n máa lọ bọyé méjà, kòró sọ̀pọ́ọ̀tì ọlọ́sùn. Ẹ dákun torí Ọlọ́run, ẹ jẹ́ á rántí ọ̀rọ̀ Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam tó sọ fún wa wípé ń bẹ nínú ọ̀rọ̀ nígbà míì téèyàn máa sọ tí ó sì ṣe déédéé bínú Ọlọ́run. ń bẹ nínú ọ̀rọ̀ nígbà míì téèyàn ó sì máa sọ tí ó ṣe kòńgẹ́ ìyọ́nú Ọlọ́run. Èyí tí ó máa jẹ́ ìyọ́nú Ọlọ́run ń bẹ ní ẹ jẹ́ á wà. Ẹ má jẹ́ á wá ìbínú Ọlọ́run látara ọ̀rọ̀, nítorí wípé àmọ́ ìta sọ o. Ìta sọ gan-an tó dáa kò tí ì fi wá lọ́kàn balẹ̀. Ta ló sọ fún apọ́lọ̀ máàkì ẹ̀? Ó lè dá lójú ayé, ó lè dá lójú ìwọ tó ń sọ ìgbẹ́ ó yẹ kẹ́rù Ọlọ́run ọjọ́ ọba gbogbo wa. Kòró ọ̀sọ́ ìṣirò wípé láti jẹta tá à ń ti ń bá wa bọ̀, ìrò wípé nìkan kan gbọ́ wípé Kòró sọ wípé Ìlọrin ẹ máa ṣe égún, Ìlọrin ẹ máa bọ̀ṣun, Ìlọrin ẹ máa bọ Ṣàngó. Gbogbo ẹni bá parọ́ eléyìí mọ́ wa ó kùn wọn àtọlọ́hun. Àwa ò sì sọ nítorí kíni? Nítorí kó lè jásí pé bóyá nítorí oníṣẹ̀ṣe kan àbí wọ́n gbowó fún wa. Orí pé mo sọ fún wa lánàá wípé Ànábì ní apá kan àbá dídá ẹ̀ṣẹ̀ ni. Gbogbo ìwọ tó ń bá ń sọ wípé Kòró ń wá fọ́lọ́wà ni, wọ́n ti gbowó fún àwọn kan ní ti wallahi tallahi summa billahi la ilaha illa huwa. Mo fi ọba tọ́lẹ̀mí mi búra, jáwọ́ ń bi gbólóhùn nìkan má bàa sórí ibú. Jáwọ́ ń bẹ̀ kọ́ má bàa sórí ibú, kí bínú Ọlọ́run má bàa ṣẹlẹ̀ sí ọ. Torí pé tá a bá pàdé lọ́jọ́ gbèǹde alkiyama, in tó sọ sí mi tí ò jọ tèmi, Ọlọ́run ó pè kí n wá gbẹ̀tọ́ mi lọ́wọ́ rẹ o. Ọmọ pàdé ẹ tọ́ sára wọn tẹ́kejì orí bí sáà tiẹ̀, Ọlọ́run ó gbẹ̀tọ́ fún. Gbogbo èyí tó ń sọ pé àwọn Yorùbá nation kan ló ti Kòró, èmi àtẹnìkan ò mọ́ra wa. Tó bá sì jẹ́ pé mo bá mọ̀ èèyàn kankan wípé tó
kòró ọyá wa lọ sọ fún wọn lórí social media pé báyìí ni torí kí wọ́n lè máa ṣẹ́gun tó bá jẹ́ pàníyàn bẹ́ẹ̀ bá ní èmi nu Ọlọ́run nu bí ọba wá rí bẹ́ẹ̀ ìwọ tó ń sọ bẹ́ẹ̀ náà nu Ọlọ́run nu ẹ jẹ́ ṣe dáadáa tọ́ra àti ìmọ̀jọ́ tá a palẹ̀ wa mọ́ àìmọ̀jọ́ tí kú ọ̀pájú wa dé bí kú bá sì ti pajú wa dé gbogbo èyí tá à ń sọ lónìí tá a rò yìí pé ọ̀dà lójú ara wa àwa àti sàárè ní òkun o níta ń jẹ́ oyé yín ni pé ẹ má torí wípé ẹ nífẹ̀ẹ́ ẹ̀yà kan kẹ́ ẹ wá gbọ́lá fún ẹ̀yà tẹ́ ẹ nífẹ̀ẹ́ sí kẹ́ ẹ gbé ọlá kúrò nínú ẹ̀yà ìran tẹ́ ẹ ti kúrò ẹ̀yà ìran tá a ti kúrò òun náà ní Yorùbá látòrí pé ṣé wá ní wọ́n máa ṣe égún nílọrin ni ṣé wá ní wọ́n máa sọ̀rọ̀ nílọrin ni abba àwa náà ń wá lọrin ọ̀hún lọ́pọ̀lọpọ̀ ọgbà àwa náà sì ń lọ bòmí lọ́pọ̀lọpọ̀ ọgbà à ń lọ àbí Ìlọrin yìí ṣàṣe Mọ́kà ní gbogbo àgbáyé Ìlọrin yìí ṣe Mọ́kà Ìlọrin yìí sì ṣe Mẹ̀dínà àbí ṣe tún kírètì Mọ́kà mi lẹ́yìn èyí tọ́lọ́wọ́n bá ti gbé kalẹ̀ fún Ànábì ni Ìlọrin yìí ṣe Mọ́kà kì í ṣe Mẹ̀dínà Adékánù wọn sọ fún wa yí pé a sọ fún àwọn pé kí wọn ó ṣe égún bẹ́ẹ̀ Adémàdúgùrí wọn sọ fún wa pé ọ̀rọ̀ bẹ̀rù Ọlọ́run náà la sọ fún wọn bí ẹ bá tiẹ̀ Alhaji wa Muyideen Bello ń bẹ ní Kánò bá a bá sọ̀sọkúsọ ẹ gbọ́ ní gbogbo ayé ṣùgbọ́n mọ́jà torí pé bóyá ohun tẹ́nìkan sọ àfẹ́ràn rẹ̀ nítorí pé ń tọ́ sọ kì í ṣẹ̀yà wa nítorí pé ń tọ́ sọ kọjọ́ tiwa kò bá wa lára mu ká wá pé nítorí ẹ̀ á máa wá ìgéṣe àbá máa fàlébù kan tí ń bẹ lára ẹ̀ á máa wá fi sọ pé ìwọ tó ṣe gbá ìwọ tó ṣàwo ẹ rántí o Ọlọ́run ní ìwọ àná Muhammad sọ fún wọn sallallahu alayhi wa sallam pé kí wọ́n má fi ra wọn ṣe yẹ̀yẹ́ tọ́rẹ́ ni tí wọ́n fi ṣe yẹ̀yẹ́ ni ó lè lóore lọ́dọ̀ Ọlọ́run dàwọn tí wọ́n fi ṣe yẹ̀yẹ́ lọ bí wọ́n bá lajú méjèèjì ilẹ̀ lónìí tán wọ́n ń pé àwọn kẹlẹ ọjọkọ ń bì kan ní kọ̀rọ̀ wọ́n ń pé torí pé kò kúkú rí ni òjá mọ tá a sọ fún un ṣé wọ́n rí náà rí gbogbo ayé tán ìwọ mọ tí ó ṣẹlẹ̀ sí ọ níṣẹ́jú kan afọ́jú ni gbogbo wa nú ayé afọ́jú ni gbogbo wa àbí ṣé ìtọ́ làálẹ̀ yìí gangan ló rò pé lójú o tí ì ríbi téèyàn ọ̀làjúlẹ̀ tí ó sì kó kòtò afọ́jú gbogbo wa èmi tẹ́mi ń bọ́ sọ̀rọ̀ èmi tún rìnà jù ọ́ lọ nítorí ìtọ́ni Ọlọ́run nínú ẹ̀mí lèmi fi ń sọ̀rọ̀ aláwọn kan ti ń sọ yìí pé ṣerú àsìkò yìí ló yẹ kó sọ Allahu Akbar èyí jòjì sí Ọlọ́run kó tún jòjò Ọlọ́run ìran ojo òkè ìran ń ṣẹ́ Ọlọ́run ìran ojo ń ṣẹ́ èbí gbogbo ilẹ̀ gbọ́ ti kàfílà káwọ́là ń jò ní nígbà Ọlọ́run ọ̀rẹ́ mi ń ṣe àsọ̀rọ̀ lórí ẹ̀ sọ̀rọ̀ lórí ẹ̀ à ń tà ń sọ fún wa ni pé ẹ má torí ìfẹ́ ẹ̀yà kan kẹ́ ẹ wá gbàgbé ẹ̀yà yín kẹ́ ẹ sọ ọmọ tó bá sọ lẹ́nu ni o ọ sàpò ìyàkọ́ ẹ má torí pé nítorí pé kínní ẹ dákun torí tọ́lọ́hún àìmọye bòmíì náà tí wọn ò ṣe égún tí wọn ò ṣòòṣà àfà àwọn tẹ́ ni wọn ò ṣe égún wọn ò ṣòòṣà yìí Allahu Akbar èyí wọ́n ṣe mí gan ó burúkú yéégún àtòsà lọ ẹbí Nàìjíríà lẹ́wà àbí Nàìjíríà kọ́ lẹ́wà táwọn kan ń gbé wọn àfà wọ́n ń gbé odidi èèyàn wọ́n jí gbé ẹ sọ̀rọ̀ lórí ẹ àbí ẹbí ń dáṣọ náà ni pé ṣé kí wọ́n máa wá ṣe égún kí wọ́n máa fè èèyàn bọ́ àbí àwọn tí wọ́n jí gbé tẹ́ẹ̀rí mọ́ òun kí lẹ́mọ̀ tí wọ́n lọ́ọ́ fi ṣe égún lẹ́mọ̀ tí wọ́n fi bọ́ ní àbórò wọ́n jiyàn gbé Nàìjíríà Allahu Akbar gbogbo àfáàyè òǹkàlùkù dákẹ́ sẹ́m wọn sọ kankan kò sẹ́ni tó kírètì ibẹ̀ lọ́hùn sórí àgbáyé yípe kí gbogbo ayé ọmọ yìí pé àwa náà gbìyànjú wọ́n jiyàn gbé Nàìjíríà wọ́n ń fa àwọn èèyàn sowó wọ́n ń pa àwọn míì nípakúpa ṣé bí Nàìjíríà lẹ́wà ayé lẹ́wà àbí nígbà wọ́n pàkánjọ́ ní ìnílẹ̀ Haúsá abẹ́ ti gbàgbé wọ́n ní torí pọ́sọ̀rọ̀ sànẹ́bí sallallahu alayhi wa sallam àwọn ni wọ́n mọ́jú àbí ṣé lójú ayé ànẹ́bì ṣe wọn pa ànẹ́bì ń wèrè mélòó lànẹ́bì panu wọn ṣé lójú ayé ànẹ́bì
wọn ọ̀pá nẹ́bì ló purọ́ mélòó là nẹ́bì panu wọn ẹ dákun torí ọlọ́run sáwọn tí ń pa ẹnìkan nítorí pé bú ànẹ́bì ni ṣé wọ́n ń gbèjà ànẹ́bì ni àbí wọ́n ń gbèjà ọlọ́run gbogbo ẹ̀yin àfáà lọrin àti gbogbo ẹ̀yin àfáà gbogbo ilẹ̀ Yorùbá kò sógbó ń kálukú lọ́dákẹ́ torí ń tẹ́ jẹ kò sẹ́ni ọ̀sán kankan ń tẹ́ jẹ lẹ̀ ń wá àfáà ẹ wá ń sọ nísìnyí pé nítorí ipá sòdodo fún yín pé lọ́rin ilẹ̀ Yorùbá ni òun kálukú náà wá ń tẹnumọ́ nísìn kòró tún fẹ́ padà bí ifá ni o ẹ̀yin lẹ́tọ́ mi sọ́nà tẹ́lẹ̀ ẹ mọ̀ gbọ́ Ọlọ́run darí mi wípé kí n sọ fáwọn tó ní mi pé ẹ̀sìn tí mo bá wá kọ́ ní í ṣe ṣé ẹ mọ̀ gbà tọ́lọ́run darí ẹ̀mí mi ẹ má ṣe rí ibú lórí ọ̀rọ̀ ọlọ́rọ̀ torí ipá àmọ́jọ́ tá a pàdé Ọlọ́run yàwó mọ̀ túbúlà sàráìrù ọjọ́ tọ́lọ́run ó tó àníyàn oníkálukú tí ó yẹ ẹ wò dẹ́rù Ọlọ́run ọbọ̀ oníkálukú tí ò ní ṣe túnṣe mọ́ fàmálà uminku wà tí wọ̀ lánàá sí ṣé ọba tí ò jẹ́ kí n padà sídìí òòṣà tí ò jẹ́ n padà á di ifá ọmọ iye ọdún tí mo ti wà ń bẹ̀ 27 years ní tí mo ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run ní sísọ ìjúwe fá fún yín ìjúwe Ṣàngó ìjúwe eégún ìjúwe orò ọwọ́ adijọ́ tá a sòdodo fún yín nítorí pé kò bá yín lára mu ó gún yín bí ẹ̀gún ó korò bí ewúro àbí bódodo tí máa rí nù olójú méjì idà olójú méjì lọ̀rọ̀ Ọlọ́run idà olójú méjì ni ẹ wá ń pé nítorí náà o kòró sọpọ́ọ̀tì Ọ̀ṣun o kòró sọpọ́ọ̀tì eégún o àbí kòró tiẹ̀ fẹ́ padà á lé ní Allahu Akbar bàbá mistake ni ẹ wá láàdáàbòbò Islam ẹ láàdáàbòbò Islam ẹ láàsọ̀rọ̀ nípa ẹ̀sìn wa àfà Allahu Akbar ẹ wá nítorí náà nítorí ipá àti nífẹ̀ẹ́ pé torí pé a fẹ́ràn Ọ̀ṣun àbí ẹ wá ní náà ni ò já sọ̀rọ̀ nípa ẹ̀sìn wa Ọlọ́run ó dá fún gbogbo wa lálùkìyámọ̀ tó bá jẹ́ pé bẹ́ẹ̀ ṣe ròónù àmọ́ tèmi nǹkan ń sọ ni pé gbogbo yín pátápátá tó bá jẹ́ pé lóòótọ́ làáfó òdodo ń bẹ ńlọrin ẹ lọ sí istiara ẹ má kàwé ìtàn ìwé ìtàn ara wò lẹ́ ń kà Olúfàdí kìnnìkan ló ṣe kìnnìkan bẹ́ẹ̀ yẹn lọ́kọ̀wé ìtàn sọ́lọ́hún lọ́kọ́ èèyàn lè ṣe mistake mo sọ bẹ́ẹ̀ fún yín lánàá èèyàn lè ṣe mistake gbogbo ẹni tí bá ń ròyìn pé ayé lòun wò òun ò lè ṣe mistake ó fi rẹ̀ ẹ̀wọ́ lọ́hùn nu bó bá sì ti fi rẹ̀ ẹ̀wọ́ lọ́hùn yóò parẹ́ èèyàn lè ṣe mistake walillahil kamal Ọlọ́run ló pé ẹ má kàwé àwọn bàbá yín ẹ má kàwé fagua ẹ má kàwé kinní kan ọ̀dà bí tí mò ń sọ láti jẹta bá rú yín lójú gbogbo yín pátápátá gbogbo àfọ òdodo nílọrin tó bá jẹ́ pé lóòótọ́ ìtọ́ lè gbé dání ẹ sọ fọ́lọ́hun kó fi òdodo hàn yín ta ló nílọrin ìtẹ̀tẹ̀ àwọn bàbá yín sọ fún yín ìtẹ̀tẹ̀ gbọ́lẹ̀ látẹnu àwọn bàbá yín ìtẹ̀tẹ̀ gbọ́lẹ̀ látẹnu àwọn bàbá tó bí bàbá yín ṣé bẹ́ẹ̀ yẹn làwọn náà èèyàn lèmi tí ń bá yín sọ̀rọ̀ náà ó lè fìjẹ́ èèyàn tèmi wé tiẹ̀ nítorí pé kí ni láti inú oyún lọ́lọ́run ti fẹ́ mi lójú ó sì fún mi nímọ̀ nípa gbogbo nǹkan kódà mo tún lè sọ̀rọ̀ nípa ìgbésí ayé ẹ̀ fọ̀npáyé tiẹ̀ kò yí ọmọ lòun fi ń kiriki tó ọmọ yìí tó ṣe omi bá ṣiṣẹ́ àfáà lónìí yóò ṣiṣẹ́ fọ́níṣọ̀ lọ́la ayé èrè òye náà ni mo tún lè sọ ní Ọlọ́run tún fi mọ̀ mí nípa ayé rẹ bọ́ bá rú ọ lójú jẹ́ kájọ pàdé èmi tún lè ṣàlàyé nípa tí ń ṣe ọ́ Ọlọ́run ló fi hàn mí èmi yẹn sì tẹyẹn rìn èmi yẹn sì wo fá n ò sì bọ́ lọ́pẹ̀lẹ̀ àfá n ò bọ́ lọ́pẹ̀lẹ̀ daṣẹ́ pọ̀ dákunná bí èèyàn ọba tiẹ̀ wá bá yẹn jiyàn téèyàn ọba yẹn fa nǹkan ṣé kò só nílà ákàyè ní Nàìjíríà mọ́ ni wọ́n mọ̀ ya àkìlò ìlàlẹ̀ alim ẹnì kí ò ní ronú sọ̀rọ̀ Ọlọ́run àpò ńlá ákàyè ṣé kò só ńlá ákàyè mọ́ ni abẹ́ ẹ dọwọ́ bòdodo ṣẹ́rù mi lè yẹn má bá fa nǹkan èrú mi lè yẹn má ṣe ẹ dákun torí Ọlọ́run gbogbo ń tẹ̀ ń wò ní láìfù abẹ́ ń wò ní kinní ẹ rí ìwé kan tí mo gbé wájú bọ́ọ̀bọ́ wá wò pé wọ́n sọ fún un ni wọ́n ṣe kinní ni wọ́n tó lajú rẹ méjèèjì ilẹ̀ gan-an mélòó ni ohun tí wọ́n lè sọ fún ọ tó ní gbàgbé
tí ìbá ṣe tó bá kà nú ìwé tó ń wò báyìí èèyàn lè gbéwèé lọ́wọ́ báyìí gan kó tún máa ṣe mistake ẹ̀rọ lọ́hùn lára mi àjẹpẹ́ tí ìhùsùlù dáadáa sọmọ inú ilé sọmọ wòlíì ọlọ́run òdodo nílọrin bẹ́ẹ̀ bá fi rọ́lọ́run lára mi dúró dé ohun tó yẹ kó yé yín ni pé ẹni tó mẹ́nu kan ọ̀rọ̀ wa láti jẹta yìí tó sì tẹnu mọ́ kókókókókókókó gbà mí ìyàwó wọn ò sì fẹ́ wọn gba ìyàwó yín kò síjà láàrin wa kí píìsì órèènì ni ohun tí mò ń gbìyànjú sọ bọ́bá wa rú yín lójú ó ti ẹ̀yẹ kẹ́ ṣe é sí ara láti jẹta pé kí ló fà á jẹ tọmọ yìí fi wá múra koko lórí ohun tó ń bẹ ńlẹ̀ tó bá jẹ́ pé lóòótọ́ ni wòlíì ọlọ́run ṣẹ́kùn ńlọrin bẹ́ẹ̀ tí ìjẹ́ sí àwọn bàbá yín tẹ́ òdodo yé yín ó yẹ kẹ́ ẹ ṣe é sí ara lórí ẹni tí ń bá yín sọ̀rọ̀ láti jẹta ẹ ṣe é sí ara lórí àníyàn rẹ̀ ẹ má fẹ́ tanú sọ̀rọ̀ ẹ má fìfẹ́ ẹnu sọ torí pé kìnìún tí ń panirun nífẹ̀ẹ́ ẹnu wàláì tàláì sùmọ́bìláì kìnìún tí ń panirun nífẹ̀ẹ́ ẹnu ẹ wá sọ fọ́lọ́hun pé ọlọ́hun a fẹ́ mọ̀ òdodo nípa àtẹ̀lú wa ìwé kọ́ ọ̀rọ̀ ìwé kọ́ èyí náà ṣe é sí ara tó bá jẹ́ pé mo bá parọ́ èmi nu ọlọ́run nu èyí náà ṣe é sí ara fúnra ọlọ́run lọ́rẹ́ mi sí yín kí ló dé tí ó lè lára yín ibẹ̀ yìí náà ń jíṣẹ́ fáwọn èèyàn ẹ̀ náà ń jíṣẹ́ fáwọn èèyàn láti jẹtọ̀ ọ̀hún sẹ́fánì ń kì láti jẹtọ̀ ọ̀hún ṣẹ́gun ní yín láti jẹtọ̀ ọ̀hún ṣẹ́ṣẹ̀gónì ń kì fún yín yín tí ń sọ fún yín ni wípé òdodo tí ń bẹ ńlẹ̀ yìí ẹjẹ́ á sọ ẹjẹ́ ayé ọmọ yìí pé lọ́rin ilẹ̀ Yorùbá ni wàláì tàláì súnmọ́bìláì tó bá jẹ́ yìí pé mo gba nǹkan kan lórí ọ̀rọ̀ tí ń sọ yìí kọ́lọ́wọ́n làánà mi ẹ̀yin náà jáde ẹ ṣépè fúnra yín àmọ́ ẹ rántí àtúbọ̀tán ẹ̀yin lè ṣépè lórí àwọn o ọjọ́ alẹ́ ní ọ̀dà o àtúbọ̀ tí ó ń kálukú ojú ìrìn àjò ẹ̀ wàláhì tàláì èmi ò gba nǹkan kan lọ́wọ́ ẹnì kankan ń bá sí ọlọ́run bọ̀ láti 27 years sísìn ilé mo béèrè lórí social media ni àbí mọ́tò tí ń bí irú èèyàn ọba tí ẹ̀ wá gba nǹkan ẹni ó lójú ní máa béèrè nǹkan mèremère ayé ẹ̀yin ò rí náà ronú lọ bẹ́ẹ̀ ni kẹ́ẹ̀kọ́nú ọlọ́run lára wa ẹni tó bá lójú ní máa béèrè nǹkan mèremère ayé ní tá à ń sọ fún yín ni pé Ìlọrin wàláì tàláì súnmọ́bìláì èmi sì ń tẹnu tá a bá pàdé wájú ọlọ́run tó bá jẹ́ pé ní tí ń sọ lẹ bá mú mẹ́mí tẹ́ ẹ fi lọ pàdé wájú ọlọ́run ó lè dáṣẹ́ inú o bìláì làṣẹ àbí ohun tí ń sọ tẹ́ ẹ bá ń fi wò pé àbí kó lè ní followers wo ni àáfàá tèmi kọjá àáfàá social media yìí tí ń bá sẹ́bọ̀ níjọ́ tèmi àtàlájì mú ìdí níbẹ̀ ló pàdé ń Kánò bàbá fúnṣẹ́kú fún bẹ̀rù ọlọ́run ni ẹ lọ Kánò ẹ lọ béèrè ní sábọ́ǹgẹ̀rì bàbá bú ẹkú fún bẹ̀rù ọlọ́run ní 98 níjọ́ tó ń gbà tó tún di 1999 wọ́n tún pè mí fún kówó jọ fún mọ́sálásí Ansarudeen ṣé wọn ò róòtọ́ ni wọ́n pè mí ní Màdúgùrí ẹ lọ béèrè ẹ béèrè lọ́wọ́ wọn bẹ́ẹ̀ ìran kò sí jáfà ní social media wàláì wọ́n tó ní ò sí jáfà lórí kò sí jáfà nínú social media tí wọ́n náà sì ń sọ̀rọ̀ nínú social media ọmọ pé ní làánì ọlọ́run ni ó ń gbà ní ẹni làánì ọlọ́run ni ó torí téèyàn bá sọ pé kò sí níbi nǹkan èèyàn ò ní dúró tì èèyàn ò ní ṣiṣẹ́ ń bẹ̀ wọ́n sọ pé kò sí jáfà nínú social media ìwọ náà sì ń lò wọ́n pọ́ọ̀sì prógámù tiẹ̀ náà síbẹ̀ àwọn ọ̀wájà àfa àti wá sí social media tó bá jẹ́ ipe towó tó bá yẹ pé ti èrò ẹ lọ béèrè mi dáadáa ní jọ́ọ̀sì àwa ti ṣe wá síbẹ̀ wọ́n sì bùn wá mọ́tò bẹ́ẹ̀ ni àwa ti ṣe wá síbẹ̀ wọ́n sì bùn wá mọ́tò kódà ẹ lọ béèrè dáadáa mérekù ọlọ́run tó ṣẹlẹ̀ ńjọ́ náà àwọn èèyàn mọ̀ yí pé ọlọ́run ń bẹ lára wa ẹ lọ béèrè búkúrú ngbà tá mo fẹ́ kúrò ní búkúrú òjò tí ń rọ̀ ńbẹ̀ òjò òsì rọ̀ lẹ́yìn Ansarudeen ní mosque ní jọ́sì mo wá débẹ̀ padà mo fẹ́ bẹ̀rẹ̀ prógámù òjò wá bẹ̀rẹ̀ lójò tí ò sú tẹ́lẹ̀ ẹ lọ béèrè mi dáadáa mo wá sọ fún wọn pé tó bá jẹ́ pé ọlọ́run ló rán mi òjò tí ń rọ̀ lọ́wọ́lọ́wọ́ yóò gbọ́dọ̀ kọjá ìṣẹ́jú 5 òjò ní òsì tayọ ìṣẹ́jú 5 tí n bá parọ́ kọ́lọ́run ọ̀la àná mi mérekù wo lẹ́yìn ti dánwò nú ayé
tẹ́ ẹ fi rò pé wòlíì Ọlọ́run ni bẹ́ẹ̀ ni mo challenge gbogbo ẹni ó lójú bẹ́ẹ̀ bá tiẹ̀ wá ti dán mẹ́rẹ́kù wò ẹ fi mẹ́rẹ́kù tí ń wé tèmi ṣé bí ojú tẹ́ ń fi ń wo ojú tẹ́ ń fi ń wo Sàdíà tẹ́ ń fi ń wo Ràṣídà ojú náà ni ọjọ́ Ọlọ́run ó tètè gbàdúrà yín ní ọ̀tán ní òjá rẹ̀ ni tó lè sọ fọ́lọ́run ní gbogbo Ìlọrin tó bá jẹ́ pé Ìlọrin lẹ gbà yí pé ókè o ní gbogbo ilẹ̀ Yorùbá àbí gbogbo Nàìjíríà o Ìlọrin dá yàtọ̀ kò wá sẹ́ni ó lè sọ fọ́lọ́run ní gbogbo Ìlọrin fọ́lọ́run palẹ̀ ajínigbé mọ́ kádùá gbogbo owó sì jọ gbà ẹ̀sẹ̀ ni ó lè sọ fọ́lọ́run ní gbogbo Ìlọrin pé Ọlọ́run palẹ̀ ìtàfẹ́ Nàìjíríà ti ń ṣẹlẹ̀ mọ́ kádùá owó sì gbà àfi ká wá rẹ́ nìkan tí ń sòdodo kẹ́ẹ̀pẹ́ dà alákẹ́ ń túláàsì kò sínú ìjáwó olé Ọlọ́run kò sí ọbájọ́ ọmọ lẹ́yìn ṣé Ibrahim radiyallahu ta'ala ni ò ní sọ pé ọ̀dẹ́ nìkan lákẹ́ àbí kò sọ wípé ẹni ń tẹ́ sàsí ṣé Ibrahim ọ̀sàsí yẹn ní Senegal lọ́dún kan ṣé Ibrahim ń ké útúbà lọ́wọ́ àbá wọ́n mú ṣé Ibrahim wọ́n fa sọ́yà mọ́ lára wọ́n já sókò tó ń díẹ̀ wọ́n fẹ́ sọ sí òhò Ọlọ́run ní kígi ó dìde kígi ọwọ́ àbò ṣé Ibrahim láṣìírí ẹni Ọlọ́run tòótọ́ Ọlọ́run ní máa gbèjà wọn wọ́n gbèjà ara wọn ẹ pé lóòótọ́ ẹni Ọlọ́run tòótọ́ náà yìí náà ẹ má dì ó lórí kẹ afẹ́ gbèjà ara wa lára ọ̀rọ̀ sísọ afẹ́ gbé no ẹ jẹ́ àjọ fìdájọ́ lẹ̀ fọlọ́run Ìlọrin ilẹ̀ Yorùbá ni òun là kọ́lé ọ̀rọ̀ mi tí ń bá bọ̀ láti jẹta ilẹ̀ Yorùbá ní Ìlọrin bẹ́ẹ̀ yẹn bá dàrú Ọlọ́run ó tún tò kárẹ́ tí ìjọ Ọlọ́run ó da tẹlòmíì náà rú tí ò ní látúntò mọ́ ẹ má dúró lórí ipá dàrú torí ipá gbára ń bẹ lọ́wọ́ wa lónìí njọ́ tágbára ò ní sí mọ́ ẹ̀rí Allahu Akbar gbogbo àwọn tó ti lágbára àwọn bàbá yín dà àwọn bàbá tèmi dà wọ́n ti lọ níbi wọ́n lọ ní wọ́n kálukú ní wọ́n padà bẹ́ẹ̀ Ọlọ́run ó ṣe dáadáa fún wa albarka nebuwa Muhammad ẹni ọ̀rọ̀ mi bá rú lójú ẹ ṣe istihara mo fọlọ́n bẹ̀yìn táyé pé ṣé wàá límìtẹ́ gbàgbọ́ náà ní á fi bẹ̀yìn ẹ ṣe istihara pé ta lẹni tí ń sọ̀rọ̀ gan irú èèyàn wo sọ́lọ̀ ńlọrin ẹni àbáwọn èèyàn lọ́rin ẹ ṣe istihara ẹ má fẹ́ tanú jíṣẹ́ ẹ má fẹ́ tanú sọ̀rọ̀ sáyé bọ́ bá yẹ pé lóòótọ́ àwọn iṣẹ́ àwọn bàbá yín kùn lára yín ẹ ṣe istihara nípa kíni báwo ni ìlú Ìlọrin ṣe rí àwọn wo ló ní ṣé Yorùbá ló ní ni Sáfọ̀njá ló ní ni àbálímì wallahi ẹ ṣe istihara bẹ́ẹ̀ bá dúró lórí ọ̀rọ̀ òwe alẹ́ déwájú Ọlọ́run kájẹ̀bi o tọ́rọ́ Ọlọ́run ọ̀lọ́rẹ̀ òní kọ́sọ́mà o ẹni ọba sòdodo lólùfẹ́ Ọlọ́run ó ṣe dáadáa fèmí àti ẹ àlùbáríkà nẹ́bùwà Muhammad gbogbo ẹ̀yin olùfẹ́ wa lóòótọ́ lódodo ẹ máa bẹ pẹ̀lú ìyọ́nú Ọlọ́run àánú Ọlọ́run ò ní fi yín lẹ̀ àlùbáríkà nẹ́bùwà Muhammad gbogbo bí etí tẹ̀ fi ń gbọ́ wa pẹ̀lú ògo Ọlọ́run kò ní dohun ànáwó sí àlùbáríkà nẹ́bùwà Muhammad ojú tẹ̀ fi ń wò wá kò ní relédè yín Ọlọ́run ṣẹlẹ̀ nẹ́bùwà Muhammad subhana rabbika rabbil izzati amma yasifuna wassalamu ala al mursalin alhamdulillahi rabbil alamin